الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. مولانا سلطان الواعظين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. يا صيب البيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنس وجان. يا واعظا بالقرآن قم راويا لظمآن. يا من بقول الأدنان يعز بين الإنسان. يا لبنة لبنيان أنت كشيخي جرجاني لا سيما ساباني في النطق بل في البيان. كمجاني وحيراني وناشد للأغاني أنقذته بالقرآن أدعو حبيب الرحمن. يا ربنا يا ديان طول حياة البيان مع الدوام الأمان بجاه شيخ تيجاني في شيخنا من شيطان وشر كل الجمعان بشيخنا موحدين عبد القادر جيلاني. يا ربي أيد عناني على اتجاه الأعيان بواسيل مرجاني في سائر البلدان. ثم صلاة الرحمن على الرسول العدنان من جانا بالبيان ثم أتى بالقرآن. والي والإخوان وصحبه للإحسان والتابعين للقرآن وكل ما في لا إله إلا الله 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 لا إله إلا الله. سلطان كل للواعظين في المشرق والمغرب. 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 يا ربنا يا ديان طول حياة البيان مع الدوام الأمان بجاه شيخ تيجاني.
فيه بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف يعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين 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 يا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. آمين آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين آمين آمين. وعلى آله وصحابه حق قدره ومقداره العظيم آمين. آمين. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá àzàlátì. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá sọ̀láàtì. Pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. Pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá sọ̀láàtì. Pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Alimi. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Alimi. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Bigore. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Takuti. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Kuburi Karatu. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Badende. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Rufogo. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ashehu Bube. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ọmọ Kokoro. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Òkè Uko béèrè. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Àfàǹdàgbà. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Alábìdún. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Nageri. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Sẹ́fúra. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Básàrù Àdáńgbá. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Ọmọlẹ́yìn. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Bàtúrè. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Àfààní Kọ̀rọ̀. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Òjìbára. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Òjìbára. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Aminu. Bàbá Ata. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Afẹ́lẹ́ ha nípa káàtà. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Oníwírìdí nípa káàtà. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Gani Aláya. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Apá Ọ̀kági. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Tájúlẹ̀ Adábí. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Tájúlẹ̀ Múmínì. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Ádámà. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Lágége. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Kamali. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Nímàsìgbà. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Yusufu. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá Lágbàjì. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Alẹ́ Àsìráfì. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Allahu Latifu. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Safali ọmọ Sambo. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Amirul Jaishi. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Latife Kabara. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Usmanu Ẹlẹ́yìnlá. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Al-Mahabubu nígbòdòfò. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Abdul Fatai Shehu Yas.
ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Gani Aboto. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Baba Fanta. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Baba Mudiru. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Nílé kéwú. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Baba Khalifa. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Agbárí Gidawo. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Baba Mawi. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Àti Sayyidina Alamawi. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Asigasi. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Asimaligasi. ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. Gbogbo òkú Mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàgbọ́ wọn. Olúwa ọlọ́run kẹwà ìdíjà wọn pẹ̀lú ìdàgbàláti pẹ̀lú ṣé ìmùsùlùmí ìbàdàn ilé ìyá ẹ̀yìn òdì gbogbo ogun mùsùlùmí ọlọ́run kẹwà gbàgbọ́ wọn. Bismillah, kul huwallahu. الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àti oore ajẹ́njẹ́tán rẹ̀ kó máa bá Nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ẹ dákun ẹ jẹ́ á yọ̀ǹba Nábì dáadáa. sallallahu صلى الله عليه وسلم. Afẹ́kùbọ̀ oore àsálàtù gbogbo àwọn ẹni Ọlọ́run yìí àwọn tí aláǹfààní dídákọ wọn àti àwọn tá a láǹfààní àti dákọ wọn torí àkókò àbí torí àìrántí àbí torí àìmọ̀ wọn tí wọ́n pọ̀ ju àwọn tí a ń dákọ yìí lọ nínú wọn làwọn tí wọ́n bí èmi pẹ̀lú rẹ̀ náà nínú wọn làwọn tí wọ́n kọ́ wa àti àwọn tó kọ́ àwọn náà nínú wọn àwọn ìpìlẹ̀ afáwa Al-Mubarak nídìílé ìyá nídìílé bàbá nínú jáfa ọlọ́mọba wa pín oore yìí kárí wọn آمين. ìlàkùn ẹja sàmì dáadáa آمين. ládàásà bàbá wa Sheikh Adam رضي الله تعالى عنه. tí wọ́n sọ ẹnì kọ̀ọ̀kan wá yìí di olóríire tí ò bá já wọn mo wà ní wàásù kan ní ó dàbí pé ọjọ́ sátidé tó lọ nílọrin ó wá jẹ́ àárín àwọn àgbà olóṣèlú Kwara pátá wọ́n á ní kí n sọ̀rọ̀ mo wá ní ká kọ́kọ́ ṣàdúrà fáwọn àfáà wa náà mo ní tí ò bá jẹ́ àwọn àlùfáà wa ni mo ní gbogbo ẹ̀yin tẹ́ ìjókòó yìí ó yẹ káwa náà wà nínú ẹni tí ó rí inú mọ́tò tí ó mọ̀ juwọ́ tí ó mọ̀ yọjú pé sáwọn ni táwa náà máa wí pé a gbọ́ pé nìkan ń jẹ́ báyìí àti ìbá wọn pàdé rí àwọn kan bẹ báyìí tó yẹ pé tí wọ́n bá rí wù yín wọ́n mọ̀ sáré bí ó ṣe bá yín ya fọ́tò tó ẹ̀yin lẹ̀ ń fẹ́ bá wa ya fọ́tò mo ní kò sí ní tó bí kì í ṣe àánú tá a rí gbà túrò àwọn àlùfáà wa tá a bá wò jókòó yìí gbogbo iye àwa tá a ń bẹ̀ ń bẹ̀ yìí opportunity eré wa tí a fi lẹ́nu ọ̀rọ̀ níbikíbi tá a fi rí aṣọ fáàrí wọ̀ níbikíbi bàbá wa Sheikh Adam ni. Allah ta'ala anhu. àdásà àdúrà tá a tọrọ fún wọn ni pé markazi ẹsìtì níjẹta markazi ẹsìtì lánàá markazi ẹsìtì lónìí lópin báyé báyé mọ markazi pamọ́ nínú ayé. Àmín. kí ló dé tó sàmì dáadáa. Àmín ya Allah. kí àlékún kẹ́ni kí àlékún gẹ̀ẹ́nì kí àlékún anúni kó lè tún máa pọ̀ sí i.
آمين. ثم بابا مولانا شو آدم. آمين. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. gbogbo àwọn àlùfáà wa tí wọ́n kù látẹ̀rí baba mudirul markaz lónìí. أدام الله حياته. ọlọ́run má bà ààyè jẹ́ mọ́ wọn lọ́wọ́. آمين. má bà ipò jẹ́ mọ́ wọn lọ́wọ́. آمين. ń dùn lójú wọn kejì náà ọlọ́mọjọ kan. آمين. bisimilayi inna atoyina. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. mo kí ìjókòó àwọn àlùfáà tí ìjókòó bá rí bó ti rí a máa dà yẹn láàmú torí pé gbogbo ẹ̀yin alápọ̀nlé èèyàn ẹ̀yin lè wà ní ìjókòó yìí. afa awal aya ulama ana. أيا علماء أنا دمتم بخير وكان الله دولتكم أداما وقاكم ربكم شر الزمان ويرفع دائما لكم لمقاما وسلمكم من البلوات جمعا ويحفظكم بطازا أو نياما ويجزيكم جزاء الخير عنا ويجعل في حياتكم سلاما. أيا علماء أنا دمتم بخير. gbogbo ẹ̀yin àlùfáà wa níjókòó mo kí yín pé kẹ́ ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run. وكان الله دولتكم أداما. àyè àwọn tí wọ́n bí kó wá ni kó wá dìmú yìí àyè àwọn àlùfáà wa la dìmú yìí ọba tí ọba jẹ́ lójú wọn mọ̀jọ́ ọba jẹ́ lákòókò tiwa náà. وقاكم ربكم شر الزمان. bàbá wa àgbà tí wọ́n dìde nísìnyí bàbá wa ọ̀nà ara bàbá dáadáa ni wọ́n púpọ̀ last year ọ̀dọ̀ àfa tàtà láti pàdé bí ojú ṣe ń kàn wọn náà ni wọ́n ní àmọ́ àwọn òdúró gbọ́ wá sí wọ́n dúró àgbà tí mo gbé mẹ́kì kalẹ̀ báyìí kan tó dìde bàbá náà wọ́n ní máa padà síbú. وقاكم ربكم شر الزمان. láti apá ọ̀tún mi ń bí mo kí àwọn àlùfáà wa tí wọ́n wà ń bẹ̀ ìmáàmù wa Allahu akbar ẹ ṣe ṣe ìwúlẹ̀ kan náà ẹ̀rí bọ́lá ti fi mí mọ̀nà tí mo bẹ̀rẹ̀ níbi tó ti yẹ kí n bẹ̀rẹ̀. وقاكم ربكم شر الزمان ويرفع دائما لكم لمقاما. ọba tí ọba iléeṣẹ́ Ádámù jẹ́ njọ́ tí ń bọ̀ títí dòní dọ̀la dọ̀túnla iléeṣẹ́ Ádámù ọmọ jẹ́lé wọn náà. وسلمكم من البلوات جمعا. ó kí afa wa ajísọgbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kọ́dà àwọn a máa sọ mílíọ̀nù ọ̀rọ̀ ńgbà mí Ọlọ́run oníjó burú fún yín. ويحفظكم يقظنا ونياما. afa wa ní ẹ̀dá kan ẹ máa sọ kọ àwọn afa náà fún mi ẹ̀dá kan. ó ti kí bàbá wa àṣekọ yìí ní bájú kọnu ni àwọn táwọn àbá wa ń bájú kọnu. ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run. Àmín. mo kí bàbá wa gbà ní bàbá wa gbà ayé pé ẹni máa padà sí ibú. àmín. mo padà sí ọ̀dọ̀ àlùfáà wa atúnlùṣe alimárkàsì.
mo ṣe wá sí ní bí ọ̀sẹ̀ méjì sísìn ilé atúlùṣe mo wá ilé ọ̀rọ̀ wọn jáde ń bẹ̀. أيا علماء أنا دمتم بخير وكان الله دولتكم أداما وقاكم ربكم شر الزمان ويرفع دائما لكم المقام وسلمكم من البلوات جمعا ويحفظكم يقاظا أو نياما ويجزيكم جزاء الخير عنا ويجعل في حياتكم السلام. mo wá sọ nílé àtúnlùṣe pé nǹkan márùn-ún ilé tí wọ́n bá ti bí yẹn tí wọ́n bá nìkan ń bẹ̀ kó tàn ó kókó lé wọn a ṣe pé wọ́n kàn bí ń bẹ̀ ní kése ilé rẹ̀ ilé tí wọ́n bá ti bí ọ jẹ́ ń dá padà kí wọ́n náà gbọ́ ilé tí wọ́n bá ti bí ọ tí ó bá sí ọ̀kan nínú àwọn onímọ̀ ń bẹ̀ bí wọ́n ṣe ti pọ̀ ń tọ̀ tó yìí kẹ́mọ́ ní gíráduwétì kan lé yín ilé wọn kò ọmọ ọ̀yẹ́ sọ ọmọ bẹ̀ ilé bu ni ilé kejì ẹ̀kejì ilé tí wọ́n bá ti bí ọ tí ó bá sí àfa kankan bẹ̀ o gbọ́ tán pápá kan wáyé rí lẹ́yìn lásìkò tiẹ̀ náà kò sí kókó ń bẹ̀ ilé bu ni léwu ẹlẹ́kẹta ní ilé tí ó bá sí alágbára ẹ ní alágbára kankan lẹ́yìn ilé yóò sẹ́fù so ẹ ní security kó wọn ti ṣàṣìṣù tán. tó bá yíwọ́ bó tiẹ̀ yíwọ́ ẹ lẹ́ni tẹ́ lè ti jáde pé ìwọ kojú wọn ìran irú agbára tó lè jẹ́ kò bá jẹ́ funfun kò bá jẹ́ pupa kò bá jẹ́ yìnrín sáré pé alágbára kan wà nílé yìí tẹ̀ ń fọkàn tẹ̀ lẹ́ẹ̀fì lè sunrun àsùngbádùn tó bá jẹ́ pé owó lé yín kò sálágbára kankan bẹ́ẹ̀ kókó ń bẹ̀ lọ́rẹ́ tì lẹ́sìbò mi torí pé tí pírọ́blẹ̀mù bá dé kò sí security fún yín ẹlẹ́ẹ̀kẹrin kò sí olówó kankan lè yín kò sẹ́ni tó dáa fún tí mọ́tò bá tẹ̀ gba ẹnìkan nu fámìlì yìí tí wọ́n lè mú 50,000 wá káfí wo sẹ́kó tó dọ̀la ẹ rí ìdájọ́ ẹ sì rẹ́ ní pé sẹ́ndì 50,000 ni wọ́n sọ kọ́ dọ̀la tí wọ́n ló ń tàn ó kú nísìn irú inú ilé bẹ́ẹ̀ kéèyàn kú o ẹlẹ́ẹ̀kẹ́ àrùn ní kẹ́ ẹ mọ́ ní gbajúmọ̀ kankan pé tí n bá ń ṣèjọ ọkàn yóò balẹ̀ pé àwọn tẹ́ ẹ̀ rí ẹ̀ rí pé ìjọ rẹ̀ làwọn alágbájá wà ìjọ rẹ̀ làwọn ẹ̀ bá ti ní irú bẹ́ẹ̀ ẹ̀ wà ókè ètò ìwà níbi tí ń lọnu gbogbo márààrún yìí abáwá yẹn tàbí nẹ́ka wàláì gbogbo márààrún yìí ló gbé nílé àtúnlùṣe. أيا علماء أنا دمتم بخير وكان الله دولتكم أداما. ìgbà tí wọ́n ń dákọ̀ àwọn àlùfáà tí mo mọ̀ ń bẹ̀ ó kọ́ àfáà ni wọ́n kọ́kọ́ dá fún mi. ọba tí ó ṣe yín bẹ́ẹ̀ àánú Ọlọ́run ní bẹ́ẹ̀ lómi bá ti tíráfù àwọn fámìlì rẹ̀ ó gbàgbé ẹ̀ torí tó bá wálé kò wúlò ọba mi tó ṣe yín ní ẹni ìrántí rere nílé láìsí ń bẹ̀ tẹ́sẹ̀ sì pé Ọlọ́run wọlé abá mudir markas ẹ̀ ní ma padà sí ibú láéláé mo kí baba Salati ẹ̀dá ẹ̀ṣẹ̀ ṣẹ́wù tó wú o ẹsẹ̀ kan sí ẹsẹ̀ kan sí ilé Salati ò ní bàjẹ́ afáwa ẹsẹ̀ alúnáka kì í ẹkú yìí dì mọ́ ẹkú yìí dì mọ́ ẹkú yìí dì mọ́ ẹkú yìí dì mọ́ ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ torí pé ìdí mọ́ yẹn ní jẹ ga gbogbo ẹni tó bá ti ní òun ò ní ṣe ìdí mọ́ àfa àwọn mọ́ òun náà ò ní jẹ èèyàn mọ́ nù ìdí mọ́ ni wọ́n ń gbè yín sí gbogbo obìnrin ọlọ́mọdé ẹ sọ pé ẹ̀ ní ṣe mọ́ bí n tí wọ́n ń gbè yín yìí kó gbè yín kó tún gbé àrọ́mọdọ́mọ yín. Àmín ya Allah. mo kí àwọn afáwa Abdul Mumin. Sheikh Abdul Al-Imam nísàlẹ̀ ọjà ọlọ́run oníjẹ́ máa padà sí ibùsùn mo fi bàbá wa alágége kí yín
ẹni ẹ̀yà ìsàlẹ̀ ọjà ìlú Ìlọrin náà ní ìsàlẹ̀ ọjà látijọ́ yìí mo kí ustaz wa Shakur ẹni máa padà síbú mo kí àwọn àlùfáà wa Àkàndé ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run mo kí àwọn àlùfáà wa onímọ̀jẹ̀sí Al-Khalili bẹ́ẹ̀ ni barakallahu fikum mo kí ustaz wa al-imam ẹ máa bẹ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run mo kí àfa wa armiyahu Ọlọ́run wọlá ìdìmá ẹ̀dàkùn ẹ̀jọ̀kọ́ ìdìmá àwọn tó bí fún Sheikh Salati tọ́lọ̀ wá ní gbogbo ìdìmá náà ìnira láre ìsẹ̀sán ó wá fi gbogbo ntí bàbá náà bí ó fi wọ́n sẹ̀sán ẹ̀yin wá ń jẹ́ kan gbòógì nínú wọn bẹ́ẹ̀ bá ti rí afáàrúmi yahoo ó ti rí bàbá bí wọ́n ti rí gangan ni inú wọn a máa wá yọ tí wọ́n bá pàdé mi alálàkálì wọ́n mọ̀ ṣàdúrà fún mi láàrin ìṣẹ́gbẹ́ wa kò sí bó ti tẹ̀lé máa kán wọn tó wọ́n ní ògo ni wọ́ a gbọ́dọ̀ rí ọ kínú wọ́n mọ́ dùn ọba mi wá yọ sáwọn náà níbi oore lára yín ẹ ní máa padà síbú ó pàdé àfa kan ní múra tí mo dé láìpẹ́ yìí ìmọ̀ rí ó ní ọ̀dọ̀ afáàdùn yahoo lòun ti mọ̀ yín ó ní afáàdùn yahoo òun sì ti ná gbogbo owó tán ẹ̀rọ àkọ́yẹ fún òun lákàtí ó sì ṣe 50,000 lẹ́ẹ̀kan náà wàláhì tàláhì ó ṣẹ̀ṣẹ̀ wá pé àfa pé kí n bá wọn sọ̀rọ̀ ìmọ̀ àfa náà ó ní ọ̀dọ̀ afá lòun ti mọ̀ yín ó ní òun lọ́mọ kéwù wọn. ó ti wá sẹ́ńtì ẹ̀ tán àwọn bàbá pélé ni pé owó tún ti wọ bẹ́ẹ̀ máa ná o kò sì sówó. Ọlọ́run níjó bàjẹ́ mọ́ Ọlọ́run wọlá ìgbà fún Sheikh Salati lára bàbá náà tẹ́yìn náà jogún ẹ̀ kò ní burú fún yín láyéláyé mo kí yín púpọ̀ ẹ̀kọ́ àlejò wa gbogbo gbà mo kí ustaz wa apá òkági Ọlọ́run wọlá àwọn àgbàlagbà nínú lẹ́nu wọlé àsọsẹ tí ń bẹ lẹ́nu wọn Ọlọ́run níjẹ́ máa padà sí ibú mo kí afa wa lẹ́gbẹ̀ẹ́ arúmìyá mo kí afa wa lẹ́gbẹ̀ẹ́ arúmìyá mo kí gbogbo ẹ̀yin afa ìfẹ́ kí àsìkò ọba jẹ́ mo fi Ọlọ́run bẹ̀ yín mo wá padà afa wa Zazali ti baba wa Nakibu Lazarafi mo kí yín gan mo kí yín gan mo kí yín gan mo kí yín gan mo fi baba Nakibu tàná mo fi wọn kí yín mo fi baba Nakibu tòní mo fi wọn kí yín mo ní mo sọ ńlọrin nílé Sàrùmí lọ́sẹ̀ tó lọ yín náà ni mo ní tí àwa bá ń sọ̀rọ̀ baba Nakibu àwọn yóò mọ̀ wò pé wọ́n ti àwọn Nakibu yìí wọ́n ti fún àwọn eléyìí ní nǹkan jẹ kò sì kéde pé wọ́n fún wa ní nǹkan jẹ wọ́n fún wa ní ìwà jẹ ni afa afa wa láàrọ̀ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan nílé Salati táwọn Nakibu bá wálé bóyá wọ́n ti wá ṣe wàhálà ó ti rẹ̀ wọ́n wà ní láàrọ̀ lọ́wọ́ àwọn owó náà ń bẹ́ẹ̀ àwọn afa owó náà ń bẹ́ẹ̀ ta yóò wá wò wá yóò wá fún wa lábọ̀ pé lágbájá ń bẹ́ẹ̀ lágbájá ń bẹ́ẹ̀ lágbájá ń bẹ́ẹ̀ wọ́n ní ẹ pé Sohibul Bayan wa wọ́n ní inú lè ṣe nǹkan kan mọ́ wọ́n ló ṣe wá sí. Allahu akbar. wọ́n wá jókòó báyìí tí àyè bá há táwọn èèyàn bá pè Nakibu ńlọrin wọ́n ní kí wọ́n lè pè mí wá Sohibul Bayan wọ́n ní lọ jíṣẹ́ mi wọ́n wá pàṣẹ kí gbogbo àwọn afá láàárọ̀ bí wọ́n ti máa ń tẹ̀lé wọn lóde wọ́n ní wọ́n tẹ̀lé mi kọ́dà bàbá mukadamu àgbà rahimahullah bàbá mukadamu sọlihin rahimahullah Nakibu ní kí wọ́n tẹ̀lé mi wà tó yẹ pé sí àwọn nílé jẹ́ èyí ni kò sí bẹ́yàn ṣe lè ṣe ilé ayé irú wa yìí a lè gbàgbé bẹ́ẹ̀ kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí tá a bá ti gbọ́ nǹkan kan tá a bá ti gbọ́ Nakibu kọ́dà bẹ́yàn bá ń jókòó ọ̀hún tá a bá gbọ́ àgbọ̀n níbi tá a bá wà Ọlọ́run wọlé dáadáa wọn tọ́ba wọn fi fọ́tò ní wa hàn wọ́n tí wọn ò sì dájú ẹ̀ dé tí wọn fàyà gbogbo tí ń jẹ́jẹ́ Nakibu ẹ̀ máa bẹ nínú àánú Ọlọ́run láíláí ẹ̀ dákun ẹ̀ bá ń ṣe àmì fún wọn ó kí bàbá wa sírù bàbá àgbà lámúnigun ẹ̀ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run ẹ̀ kú yídí mọ́ bí mo ti wí fún bàbá wa ẹsẹ alúnáka náà ní ìfẹ́ yìí náà kò ní sun yín ṣe
kò ní rẹ̀ yín ṣe Àmín. eríire bẹ̀ ọ́ wá níyà yín nígbà kankan. Àmín ya ó Allah. kí àwọn àlùfáà wa Yusuf afáwa Dawah al-Misri ń wo pé ọmọ ojú wọn mọ náà ọmọ wọn ọjọ́ ti pẹ́ ni. Ọlọ́run oníjẹ máa padà sí ibú. Àmín. ẹ dákun gbogbo ẹ̀yin àlùfáà ẹ fẹ́ rí jèmí wọ́n darí gbogbo kíkì yìí sọ́dọ̀ alimabubi alimamudi ẹ dákun ẹ wí dáadáa látìgbà tí afa Mubarak ti pè mí ní alimamudi ti ń pè mí pé ẹ má jẹ́ nǹkan kó yẹ òde yìí o òde mi ni o òde mi ni o òde mi ni o eríire tí Ọlọ́run ṣe fún alimamudi ni pé tí ó bá fẹ́ yàn yóò fẹ́ yàn yẹn awalu oni wale isale obu duna le ihtimami duna li ihtimami down فليس الحب دون الاهتمام من الحبين أو دون الغرام إذا ما ليس في الحب الخلاص فحسن بالفراق مع السلام فليس الحب دون الاهتمام dakunjọ ya dakun من الحبين أو دون الغرام kò sí tí wọ́n ń pè nífẹ̀ẹ́ ìfẹ́ òdodo ni kò bùkátà ẹni tó bá fẹ́ pẹ̀lú gbogbo ohun tó ní sọ pé wèrè ni ọ́ gbogbo ohun tí ń bẹ nílé rẹ̀ wọ́n ní ń délé yìí lónìí kó lè bá tètè kú ni o. فليس الحب دون الاهتمام wọ́n ṣe ní kí wọ́n dá a lò ṣé wọ́n nìkan lọ́ọ́ de eré ṣe ni. من ń الحب bọ̀ gbogbo nǹkan tiẹ̀ erí kan lọ́gbọ̀dọ̀ nílé yìí erí kan tí ó tètè dàrú nù ń gbọ́ dàbọ̀. فليس الحب دون الاهتمام من الحبين أو دون الغرام نعم. إذا ما ليس في الحب الإخلاص tí ó bá ti sí mímọ́ nínú ìfẹ́ tí ó fẹ́ yẹn fẹ́ gbogbo oore tọ́lọ̀ ṣe fún kò sí ẹni tí alimabubi ọba ṣe yọ gbà fún yẹnyẹn yọ gbà fún yẹnyẹn kì í gbà fún yẹn lábọ̀ gbogbo ohun tó sì ní ni ó fi gbà fún yẹn ó sì ní kíláàsì tó lágbára gbogbo ẹni tó bá ṣe àbí tí ń bọ̀ ṣe tí ó gbà yẹnyẹn o ẹ fẹ́ kẹ́ túká. فأحسن بالفراق مع السلام ẹ má bara yín ṣe mọ́ ọ̀dà àjù kọ́dà fún ọkọ ọmọ fi ọ̀dà fẹ́ni kejì rẹ lọ ọba mi ṣe alimabubi lẹ́ni tí ọ̀fẹ́ kọ́dà fẹ́ni tí ń bá ṣe gbogbo tó ní ní ọmọ náà ọba tó ní ọ̀dà adé ní tọ́dà adé yìí kò ní burú láéláé fókì gbogbo òjò kó pé salamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ajabi ju ẹ ní ìṣẹ́jú márùn-ún péré. ìṣẹ́jú márùn-ún péré. ìjókòó yìí ìjókòó ìfẹ́ ni. ìjókòó ìfẹ́ ni ìjókòó yìí. ìjókòó tí ẹsẹ̀ gbogbo àwọn àfọ̀hún wá sí pé. ìjókòó tí ẹsẹ̀ gbogbo àwọn àlùfáà oníwà sí pé. ẹsẹ̀ gbogbo àwọn àfọ̀hún oníjàlábí pé. ẹsẹ̀ àwọn àlùfáà oníjàlábí pé. ẹsẹ̀ gbogbo àwọn àfọ̀hún onísúfí pé. ẹsẹ̀ gbogbo àwọn àlùfáà onísúfí pé. àwa fìfẹ́ hàn sí àfáà wa Al-Mubarak ni. àwa fìfẹ́ hàn sí àlùfáà wa Al-Mubarak ni. kì í ṣe pé àwa gbọ́ wá sí. kì í ṣe pé àwa gbọ́ wá sí. gbogbo ẹ̀yin ìyá wa Ọlọ́run ó jẹ́ jèrè àwọn ọmọ ọlọ́mọsá jẹ́ yìí jèrè àwọn ọmọ o. bí n ti ń yẹ àfáà Al-Mubarak yìí yóò yẹ ọmọ ẹnì kọ̀ọ̀kan yóò yẹ ọmọ ẹnì kọ̀ọ̀kan tì yín náà. mo kí àfáà wa Al-Mubarak Allahumma inna nas'aluka. اللهم down. إنا نسألك يسرا ليس بعده عسر Al-Mubarak ẹ dìde náà ro ẹ dákun. وغنى ليس بعده فقر وأمنا
بعده خوف Al-Mubarak ẹyọ jáde jẹ. وسعادة ليس بعدها شقاء. Mo fẹ́ fi ohun gbogbo àwọn àlùfáà tí wọ́n jókòó yìí kí n fi wí gbólóhùn mẹ́rin yìí ládùúà. اللهم إنا نسألك يسرا ليس بعده عسر. Ìrọ̀rùn ti dé báyìí. Àfáà tí ìrọ̀rùn bá ń bẹ nínú ayé rẹ̀ ẹ ti dá àmọ̀ tí máa ń ṣèjọ. Kò ní ṣe hànrànhànràn. Bí jókòó yìí ti rí yìí, àfáà mi yóò fẹ́ farọ́ ìlú lọ́rùn tú. Àní o pé lágbájá náà, àní o pé àwa náà máa ń náwó tá a bá lọ́dọ̀ wọn. Ibi mọ̀lúdì ló ti wá dolówó ni. Ìwọ náà kò tí ì sí rọrùn nínú ayé rẹ̀ yìí. Àbáwọ̀ Mubarak rọrùn ti dénú ayé yìí. Ọlọ́run wọlé gbogbo àwọn tí wọ́n jókòó yìí mọ́tòjọ́ padà sí nira mọ́. وقنا ليس بعده فقر. Ọ̀rọ̀ ti dé bẹ́ẹ̀. Ntí ó jẹ́ àmọ̀ kọ́rọ̀ dé bẹ́ẹ̀ ni pé ẹ wo owó táwọn èèyàn ń ná ń bí. Tó bá burú fún yín, àwọn èèyàn wọn kì í ṣàánú ẹni ó bá burú fún. Tó bá ní mọ́tò o lè ya mọ́tò wọn níyà o. Tó bá lówó tó ná lóde tó bá pe àwọn èèyàn pé kí wọ́n wádọ̀ rẹ̀ wọn ní náwó torí wọ́n sọ pé ọ̀mọ̀pẹ́ ọ̀lọ́pẹ́ tó fi dù. Ọba tó ti ṣàánú yín pẹ̀lú pé ọ̀rọ̀ yín lọ́rọ̀ má jẹ́ tòsí mọ́ láyéláyé. وأمنا ليس بعده خوف. Ẹ ti wá nífọ̀kànbalẹ̀ gbogbo ẹni tí ń bá ń bẹ lágége láàfà tó bá rìn lẹ́tọ̀ọ́ ń bẹ lábẹ́ sílì ṣáàdàm nínú fọ̀kànbalẹ̀ kò ní ṣe girigiri ẹnìkan kò sì ní ṣe girigiri pẹ̀lú ẹ̀. àwa àfà ẹ dákun ẹ jẹ́ á fi ara wa lọ́kànbalẹ̀ Ọlọ́run ti fi kó wa lọ́kànbalẹ̀ ìwọ ni ó fi ara rẹ lọ́kànbalẹ̀ kí ló ń ha hánu kí ló ń ha ohun hánu jálàbí rẹ sí. o ti wá dáṣọ rẹ mọ. a ti tín ní alájà kìíní nù ọkàn rẹ ò balẹ̀ ni o lè sọ fáwọn ọmọ kẹ́wọ́ pé ẹ sọ pé mo sùn ìwọ náà ló tún jí fúnra rẹ táwọn tí wọ́n ń wí nù ni àwọn olówó máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti láwọn sùn wọ́n sùn náà nù kọ́dà bí wọ́n rí ẹni tí ń wá wọn wọ́n sì láwọn ń sùn lọ́wọ́ àwa lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún a máa rí lò bí hànàhànà ẹja fi ara wa lọ́kàn balẹ̀ torí pé ntọ́lọ́mbá ni ó ṣe náà ni ó ṣe àfàwà Al-Mubarak ọba mi ti fi yín lọ́kàn balẹ̀ kò ní pa yín láyà mọ́. وسعادة ليس بعدها شقاء. ọba mi ti fi yín sínú eléríire ẹlòmíràn ọmọ nǹkan tó ń pè eléríire o owó ń bẹ nínú eríire ni o òun gangan kọ́ kéèyàn kọ́lé ń bẹ nínú eríire ni o òun gangan kọ́ kéèyàn ra mọ́tò ń bẹ nínú eríire ni o òun gangan kọ́ tó bá fẹ́ mọ̀ pé kí ni wọ́n ń pè léríire gangan lórí táwọn ṣe àdámọ̀ ṣe ni o tọ́ba ní kí lè ríire gangan lórí táwọn ajíkàmọ́ ṣe ni o tọ́ba ní kí lè ríire gangan lórí táwọn bàbá gbẹ́gbẹ́ òun ṣe ni o tọ́ba ní kí lè ríire gangan lórí ríire táwọn bàbá alágbàjìdí o tọ́ba ní kí lè ríire kí ni wọ́n ń pè lè ríire gangan lórí táwọn ṣe ṣàlàtì ni o tó ṣe pé gbogbo bí ló kọ́ wọ́n dé ẹ wojọ́ tí àwọn bàbá wọn ò ti sí láyé mọ́ àwọn tí ń jẹ àlùbáríkà wọn àlùbáríkà yẹn dẹ̀ tó ń pọ̀ sí. mo wo onímọ̀ babalámugun ẹ̀rù bà mí mo ní tí àwọn ọmọ kéwú tí wọ́n fi 20 million ṣe ìkònà bàbá owó ọpẹ́ níbi mọ̀lúdì sọ wọn pé ìhùn ti kọjá kínní kan ní ń sà agbára nǹkan kan ọ̀ka mọ́ sàádà tọ̀dọ̀ ọlọ́run ní ṣiṣẹ́ yẹn irú eríire bẹ́ẹ̀ wọ́n láwọn tá a dá akọ tó ṣe fún yín wọ́n láwọn tá a dá akọ náà tó ṣe fún báwa ṣe fún yín ẹ̀dá kan ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. àmín 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 ya Allah. ẹ lè jókòó
ajabibu Naam. ẹ ló kù ṣẹ́jú méjì péré Ó kù ṣẹ́jú méjì péré. kí àwọn àlùfáà tán wọlé bọ̀ kán Àkí àwọn ṣéwù wa. Aṣọ àbáwọ̀ Ọlọ́ndàrè. alẹ́ kò sálẹ̀. Ẹ kúrin jó ní níbi mólúdì wa. Ẹ ṣeun adúpẹ́ ọdún púpọ̀ o. Ayé ni ò sí àbá ti wálé o. ẹni mo fi bàbá àgbà Ọlọ́ndàrè dúpẹ́ fún bàbá. Bàbá fi bàbá gbọ́ Olúwa Ọlọ́ndàrè dúpẹ́ fún àlùfáà wa Ọlọ́ndàrè. ẹ dákun ẹ bá ń fún wọn láyé wọn. Ìdákun ẹ fún wa láyé wa. Allahu akbar Ọlọ́run ó jẹ́ mi wọ́n sọ pọ̀lọpọ̀. Ọlọ́run jẹ́ mi wọ́n sọ̀pọ̀lọpọ̀ ọdún. Àmín. wọ́n wá bí Mawlidi wa Wọ́n wá bí mọ́lúdì wa. wọ́n sì sọ ọ̀rọ̀ tó wúwo Wọ́n sọ̀rọ̀ tó wúwo. lọ́rọ̀ rẹ̀ Lọ́rọ̀ rẹ̀. tí ọ̀tá ńlẹ̀ dì sí. Ọ̀rọ̀ náà ń já ńlẹ̀ ní ti rere dìsín. Ọlọ́run ò ní jẹ́ máa padà sí. Ẹ nífẹ̀ẹ́ máa padà sí ibú o. ajabibu Now ẹni ìṣẹ́jú méjì péré tó kù yìí. ìṣẹ́jú méjì péré tó ṣẹ́kù yìí. gbólóhùn kan yìí náà ní fi sọ. Gbólóhùn kan yìí náà ni bàbá fẹ́ fi sọ. istar binafsika. احذر بنفسك إن أردت سعادة عن أربع إذ إن فيها خسارة حرص كذا حسد وكبر صالف غضب شديد فاتخذها قصارى إن السعادة لا تصاحب هذه مهما الصروف فلا تكن لك سارا احذر بنفسك إن أردت سعادة. tó bá fẹ́ kí wọ́n sírò rẹ̀ mọ́nú eléríire lónìí àtọ̀la nǹkan mẹ́rin ni ó ṣọ́ra fún. حرص ó di méjì. كذا حسد ó di méjì. وكبر صالف ó di mẹ́ta. غضب شديد فاتخذها قدرا. mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá fi gbogbo ayé kéwú tó sì fi gbogbo ayé máa sírí tó tún mọ́gùn mẹ́rẹ̀ẹ̀rin yìí ò ní jọ jẹ́ lára rẹ̀ níjọ́ tó bá sá fún mẹ́rẹ̀ẹ̀rin yìí ló tó débi tó ń lọ. hirisun حرص ojú kòkòrò ìran ojú kòkòrò mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn àfáà máa ń ní tí máa bayé wọn jẹ́ sá fún ojú kòkòrò owó kò sẹ́ni tí ò fẹ́ràn owó tẹ́ńbàdà nìkan fẹ́ràn owó wọn purọ́ mọ́ ni téèyàn náà lọ́ba lóhùn ọ̀fẹ́ràn owó purọ́ mọ́ rẹ̀ ni àmọ́ má ní ojú kòkòrò ọ̀tọ̀ ní lágbájá fẹ́ràn owó ọ̀tọ̀ ní lágbájá lójú kòkòrò owó tó o bá ti ń fa tí o ṣe tiẹ̀ mọ́ra rẹ olójú kòkòrò nu ọba yé ọ̀pọ̀lọpọ̀ àbàjẹ́ ẹ̀yin márùn lòde wọ́n fún yín ní 5,000 mo rò pé owó ti pín ara rẹ̀ wá 1,000 náà lẹ́mú kí ló dé tí wọ́n ń sọ pé èmi mo lòde mo ló ti lòde irisun حرص كذا حسد. òkú ìyá ó yá Èsòkù ìyá rẹ̀. ọ wà ní òkú tiwa lélẹ́yìí òkú rẹ̀ bò àwọn làwọn lòkù yìí tí èsè ìyá rẹ̀ nítorí kó lè pín owó ju àwọn èèyàn yòókù lọ irisun حرص ẹja sojú kòkòrò owó mọ níwọ̀n tí wọ́n bá níyà yín ẹnìkan náà tún níbò mí ẹlẹ́ẹ̀kejì ojú kòkòrò obìnrin irisun حرص kò sí ẹni tí ò fẹ́ràn obìnrin ẹja gbàgbé ẹ pé lágbájá fẹ́ràn obìnrin náà o kò sẹ́ni tí ò fẹ́ràn rẹ̀ àmọ́ obìnrin tó fẹ́ràn tí ó kó bá ayé rẹ̀ tí ó tún bá ọ̀run rẹ̀ jẹ́ jìnnà sí i ó yẹ kí jálàbí ìró ti lo òkè jù báyìí lọ àmọ́ gbogbo àwọn obìnrin tí ó wọ ọkùn bó ti rówó bó ṣe fẹ̀yìn wọn lélẹ̀ ló ń ṣe. حرص jẹ́ kí n sọ àṣírí kan fún ọ
àṣírí tó bá sà tó bá mú obìnrin wá kì í ṣe pé àṣírí yẹn jẹ́ ọmọ àdánwò wa ni pé àṣírí yẹn tó bá ti sà obìnrin ni ó mú wá kò mówó wá àdánwò ló mú wá wọn tó bá páàsì yọjà sówó tó bá fẹ́ẹ̀lì yóò tún já síyà. hirisun kàdá hasadun. farabalẹ̀ sórí obìnrin tó bá ti ń fẹ̀yìn rẹ̀ lélẹ̀ gbogbo ẹni ọba mú mọ́ ìwọ ọmọ ṣiṣẹ́ òun ni ọmọ gbowó tí ọba ti yí ọ débẹ̀ gbogbo obìnrin tí wọ́n ọ̀fà bá ti ń fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ yóò mọ̀ mú àwọn èèyàn wá àmọ́ wọ́n ọmọ ṣiṣẹ́ ni òun ni ọmọ gbowó kò lè pé ọbọ̀ hirisun ọ̀kanu kàdá hasadun. obìnrin tí ọkọ rẹ̀ ń tẹwó fún ọ tó bá fẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ mọ́jọ́ ó wù ọ́ tó bá tilẹ̀ wù ọ́ ọwọ́ àwọn àgbàlagbà tẹ ọ nù. hirisun. obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ní ra mọ́tò fún ọ ọ̀n lọ Mọ́kà ọ̀n lọ múra látọwọ́ ọkọ rẹ̀ ni níjọ́ tó o bá ti wà lérí bẹ́ẹ̀dì tó rò oorun sùn tẹ́mi rẹ̀ wá lọ ara obìnrin ọwọ́ àwọn àjẹ́ ti tẹ ọ nù torí pé ọ̀nà jẹ́ rẹ ni wọ́n fẹ́ díhùn. hirisun. sojú kòkòrò obìnrin mọ níwọ̀n kí ayé rẹ ọmọ bá bàjẹ́ yẹn okùnfà káyé rẹ ọba jẹun náà ọ̀run lè bàjẹ́ pẹ̀lú ẹ̀. hirisun. ẹlẹ́ẹ̀kẹta lọ́dọ̀ àwọn àfa ojú kòkòrò yìí kọ́sá jẹ́ mi iyì ò lè jẹ́ tẹnìkan o wọ́n máa ń pè ní o tí ẹ̀yin mẹ́wàá bá wà lóde tí wọ́n lẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀run fọlọ́n pé ẹnìkan ṣoṣo ló ní ìjọ náà. tí wọ́n bá jẹ́ ọlọ́gbọ́n ẹni tó ní ìjọ náà nínú yín tó bá ti sọ̀rọ̀ yóò ti yé ọ pé lágbájá lọ́lọ́run gbé tòní fún. má torí pé ọfẹ́ bá ẹni tó du yìí ní ti ń fa ìsọkúsọ lẹ́nu àwọn àfàsínú ní ti ń fa ìwíkúwìí nù kọ́dà ní ti ń fa èébú nù yóò fẹ́ wí kankan láti fi dá iyì tọ́lọ́hún òfin jọ́nà padà kí ló dé tí a máa yọ̀ǹda ìfẹ́ ni ọlọ́run bá ti fún kí kálukú náà sọ pé tọ̀ ẹni ọlọ́run fún tòní ni níta fẹ́ wí náà lòun náà wí subahana rabbika ẹja tẹ̀sí ẹ̀ wò tá a bá lè máa ṣe bẹ́ẹ̀ yọ yẹ wájú yẹ wáyé lọ pápá àwọn tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ njọ́ tó ọba wà lóde tó fẹ́ kọ́ ọjà àfa tòótọ́ ẹni ọba mi fẹ́ bùn ní ìjọ náà kọ́dọ̀ ó lè jẹ́rọ yìí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n mọ̀ kó sí yóò ti yí ọ̀tọ̀ ọba dá ọlọ́run mọ̀ wọ́n jẹ́ ń jan pátá tọ́lọ̀ ń bá padà fẹ́ bù wọ́n náà bóyá lára rẹ̀ ni ó ti padà bù ọ́ tọ́ ọba dá àpọ́nlé padà fún àwọn yóò wá sọ wọn náà dẹ́nu kọ pé eré àfa yìí pé ibẹ̀ ni wọ́n ti hó fún wọn náà. hirisun. jẹ́ kí n jẹ́ ọmọ kankan lónìí baba mudiru markas èmi máa ń sọ gan ìtòjé kí wọ́n na kọjá jù òun ni kọ̀nà lérí gbogbo nǹkan tábà ń retí mudiru ńlọrin yọ wá pé pétí mu kálukọ́ wa ní ẹ mudiru ọ̀sán yálà yà ọ̀rọ̀ lónìí mudiru ọ̀sán wọ́n kàn ní afáwa. Mo fẹ́ ilala Ọlọ́run jọ da fún yín àbá wa Yusuf ilala ẹ náà ni ẹ bá sọ kálukọ bá ṣe símú wọn sì bí ìdá ẹ gbọ́dọ̀ lẹgbọ ẹ sì gbọ́dọ̀ dìde. wọ́n ní nàkíbù ni ó ṣe wá. bí wọ́n ti ń ṣe nù. aláwọ̀ sì bí níbẹ̀ kọ́. wọ́n ní nàkíbù ni ó ṣe wá sí. nàkíbù tó ní. nínú ní nàkíbù ni kò ṣe wá sí. aláwọ̀ sì bí wá ní ẹ̀yin náà fẹ́ gbọ́. wọ́n ní rárá mo ń sọ̀rọ̀ nudiru kí ló ń pè mí. hirisun. ẹ dákun torí Ọlọ́run gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹja fiyèsí ojú kòkòrò yìí pé mi mọ gbọ́dọ̀ gbà wọ́kọ̀ gbọ́dọ̀ gbà ojú kòkòrò owó pé mi mọ gbọ́dọ̀ ní kálukú wo àtẹ́lẹwọ́ rẹ̀ tó bá mọ̀ wò fi àwọn tá a bá mọ̀ déètì jọ́ tí ó dáa fún bẹ́ẹ̀ wọ́n kọ́ sí. àtẹ́lẹwọ́ sì rẹ̀ fi àwọn tá a bá mọ̀ tí wọ́n bá rí déètì jọ́ tó lò tán bẹ́ẹ̀ njọ́ tí ọba ti yéèyàn lèyàn ọmọ ní sòrò
irisun. hirisun. ojú kòkòrò. júlẹ̀ nínú tí èjé yìí ó débi tí ń lọ ní ojú mẹ́ni. kada hasadun. ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀gàn. kí ló ṣe wọ́n tó ṣe pé gbogbo nǹkan lè yé rí ṣe. kọ́dà bẹ́ẹ̀ yẹn wọ sọ ọ̀nà kídù rẹ̀. ó ti ná kídù kéwú tán ọ̀wá rí ní ọ̀nà kídù mọ́. yóò máa ná kídù àsọtẹ́yìn wọ̀. nákìdù bàtà. yóò máa ná kídù fìlàtẹ́yìn dé. kílò wá débẹ̀. àbáyé sàlù náà kà mọ́ sọ̀rọ̀ kan lọ níjó ni. mo lọ́ dàbí pé ntí kéku kí o fi pọ̀ lẹ́nu rú wa yìí. njọ́ táwa ń kéwu àtètè mọ́. kéwú tètè yé wa. kéwu tó dáa gan ọpẹ́ kó tó yé wa. àmẹ́yìn tọ́lọ̀ ń sànú ẹ ti tètè mọ kéwu jù. ẹ ti mọ kéwu tó dáa tán àyè tó kù lẹ̀ ẹ tó ń ké ntí ọ̀dà mọ́. hirisun. kada hasadun. wa kiburun salifun. wàláyé ẹ tọ́lọ̀ ń bá kẹ́ kó lè mọ̀ pé dá. ó gba àwọn ọmọ kéwu lónìí tá n kéwu tá n lo kéwu ọlọ́run ṣàánú wa ni. kéwu táwọn èèyàn ń fogún ọdún ọgbọ̀n ọdún ké ṣáàdá mo ti sọ ọdọọdún mẹ́rin. Allah. ọba ti parí ìdájú mọ́kàsí ó ti dà fà. tọba tó rọ́jú fi ta òjì sí ó ti dà fà ńlá. ṣùgbọ́n wọn ní á lò ńlòkulò. wọn ní á lò ńlòkulò. má pẹ́ gẹ̀ẹ́ntọ́ dá. dahun. gbogbo ẹ̀dá tó bá fẹ́ nu ara rẹ̀ bá ń tọ́da jẹ́ ayé rẹ̀ ó bàjẹ́ ọ̀run ló sì bàjẹ́ ó di méjì. wa kiburun salifun. ẹlẹ́kẹta nu o tí jẹ́ kéèyàn ó kéwú àmọ́ tí kì í jẹ́ kéèyàn ó dàfa. kiburun salifun. ìgbéraga má béèrè pé tanku mọ́ má sì béèrè tanku. tó bá béèrè tanku ó lálẹ́ àwọn tó ti kú. tó bá béèrè tanku àwọn tó kú ọ̀fọ̀ ta ọ́ láyà. kọ́dà bọ́ ọba jù wọ́n lọ ọba mi ò fún wọn ní ṣẹ́gun lérí rẹ̀ torí pé wọ́n ló béèrè pa wọn dà. kiburun salifun. ó gba àwọn tí wọ́n ní kéwú tá ń ké yìí wọ́n kì í púrúfù pa wọn mọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sọ pé wọ́n mọ̀. ó dùn mọ́ mi pé láàrin ẹ̀yin ní kéwú ni mo wà yìí. tó bá fẹ́ wà nínú àfà ọ̀tọ̀ la fà ọ̀tọ̀ ló ní kéwú. tó bá fẹ́ wà nínú àfà má fọwọ́ sọ̀yà pé mo mọ̀ mọ́. tó bá ti fọwọ́ sọ̀yà pé tá a mọ̀ tó mi ọmọ wà nínú ẹni tó kéwú ni ò ní sínú àfà. Allah. gbogbo ìdájọ́ ló lè dá sí kò sí tó ní lè dá nínú ẹjọ́ kéwú àmẹ́rìíre kéwú ò ní ràn. Allahu akbar. wa kiburun salifun. gbogbo onígbéraga wọn máa ń jábọ́ ni kọ́dà nídìí àṣírí. gbogbo àwọn bàbá wa tí wọ́n mọ̀ àwọn èèyàn láwọn mọ̀ àwa aláàmọ̀ wa sọ pé ẹ̀yin lẹ mọ̀ wọ́n tún bá wá ní àmọ́ ntí lọrin fi ju gbogbo olú ayé lọ́nu má bínú tè bá ṣe lọrin tí àwọn èèyàn bá jókòó lọrin àwọn àfa ńláńlá bẹ́lẹ̀ yìí bá fẹ́ sọ̀rọ̀ yóò ní àwọn àfa àgbà ń bẹ jókòó tóun náà bá jókòó tẹ́lẹ̀mí bá fẹ́ dìde òun náà ní àwọn àfa àgbà ń bẹ jókòó tóun náà bá tún dìde òun náà láwọn àfa àgbà ń bẹ jókòó ẹ wàá wò wá pé táwa làfa kékeré tá làfa gbà. hirisun kada hasadun wa kiburun salifun. ní ó fi jásí pé gbogbo ibi tí lọrin bá dé bó ṣe lè kọ́ mọ́ wọ́n sọ pápá dé torí pé kò ní pé rẹ̀ bẹ́ẹ̀ ọmọ Ìlọrin tí bá ń fọwọ́ sọ̀yà pé àwa la mọ̀ jù ọmọ àlè lu wa táwọn wá tá a ti rí ni. kì í sọmọ ìlú wa wọn bí sílùú wa ni. má bọ̀. godobun shadidun fatakhidha qadara. ẹlẹ́kẹ̀rin nu. godobun shadidun. dákun bínú ma níwọ̀n bínú wọn níwọ̀n èmi pẹ̀lú rẹ̀ tá a jòkó yìí ẹlòmíì ti pa ọmọ tó bí fún rẹ̀ ẹlòmíì ti sọ ọmọ rẹ̀ délérí ibú fún rẹ̀ níbi ìbínú àbíjù wọn náà mọ tó rì mọ́lẹ̀ rẹ̀ ọmọ tó gbé sẹ́yìn ilẹ̀kùn yàrá ọmọ tó gbé sẹ́yìn ilẹ̀kùn pálọ̀ ọmọ tó jẹ àtiwá àti tó jẹ yìí náà ló fi ń pe ọmọ ara rẹ̀ lélérí ibú ó ń pè ìyàwó rẹ̀ lélérí ibú
ó sì mọ̀ pé tọ́ba ti wí ó ti ní tọ́ba ti wí ó ti ní káwọn ẹ̀gbá kìnnì kan gbà. وكبر صالف غضب شديد فاتخذها قدرا. ẹ dákun ẹ já bínú mọ́ níwọ̀n ká má fi ìbínú òní bá ọ̀la jẹ́ ẹlòmíì fi ìbínú òní ó fi bá ọ̀la ara rẹ̀ jẹ́ ó ṣépèlé ìyàwó ìpè wa mú ọmọ àwọn ọmọ wa padà lẹ́yìn mọ́ afáwa Mubarak sùúrù àti ìfaradà sẹ́ńbẹ́ jòkó látẹ̀. àwọn ṣé wà bẹ́ẹ̀. inna sa'adata la tusahibu hadhihi mahama surufu fala takun lakasara. inna sa'adata la tusahibu hadhihi. dákun jẹ́ oyè olónìí pé eríire kì í dúró tí onígbèraga o. inna sa'adata la tusahibu hadhihi. eríire kì í dúró tí ẹni tí ń sojú kòkòrò síbi tí ó yẹ kó ṣe sí. inna sa'adata la tusahibu hadhihi. eríire kì í dúró tí oníbínú. inna sa'adata la tusahibu hadhihi. gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yìí eríire bá a ṣe. mahama surufu fala takun lakasara. bó tilẹ̀ wù kó rí yọra rẹ kúrò níbi àṣetì ẹni ọba ti ní ìwà mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ò rí gbèsègbè kan kéwù ló dúró lọ́tọ̀ eribo sì dúró tì àṣírí tọ́mọ ó dúró lọ́tọ̀ eribo dúró tì àdúrà tí ń ṣe ó dúró lọ́tọ̀ eri ibu rẹ̀ ó sì dúró tì àmọ́ tó ọba ti jìnnà sí mẹ́rẹ̀ẹ̀rin bí gbogbo ayé bá gbé eríire jìnnà sí ọ ọba tó dá ó fi lé ọ lọ́wọ́. abẹ́lẹ́ wọn fọlá títóbi rẹ̀ bẹ́ẹ̀. àbí olúwa fọlá títóbi rẹ̀ bẹ́ẹ̀. gbogbo iye wa tá a jó lóríire lónìí. gbogbo iye wa tá a jẹ́ léríire lónìí. tá a wá dúró ti eléríire. tá a wá dúró ti eléríire Al-Mubarak. ọlọ́run má mú eríire kúrò lára wa láéláé. wọ́n má mú eríire kúrò lára tiwa náà láéláé o. òpin eríire ni ìfẹ́ tá a fẹ́ra wa yìí. òpin eríire ni ìfẹ́ tá a fẹ́ra wa yìí. Al-Mahmudi. kò sí ntẹ́nì kankan ó wí nínú wa yìí tó jẹ́ tuntun. kò sí ntẹ́nì kankan ó wí nínú wa tó jẹ́ tuntun. àmín tá a bá ti fẹ́. ẹni tá a bá ti fún nífẹ̀ẹ́. a listin a fẹ́ gbọ́. a listin a fẹ́ gbọ́. gbogbo nọ́ọ̀sì tó bá fọ àwọn tí ó dídú nísìn tí wọ́n mọ̀ nínú tíra tó wà ní ọjọ́. wọ́n mọ̀ nínú tíra tó wà wọ́n ti wà ń jòkó. àmọ́ olólùfẹ́ Al-Mubarak ni wa. olólùfẹ́ Al-Mubarak ni wa. kódà tó bá gbé àfa àti ọmọ wíwá àgbọ̀ náà ni. bọ́bá gbé àfa àti ọmọ wíwá àgbọ̀ náà ni. kódà tó bá gbé àfa àti ọ̀dà fúwa àyẹ̀sí náà. àyẹ̀sí náà ni. eríire nu. eríire nu. eríire náà ọlọ́mọdé òde. eríire náà ọlọ́mọdé òde rí bú mọ́ wa lọ́wọ́. kádà kún mọ̀ tó yẹ pé Mawlid là ń ṣe. tó jásí pé Mawlid là ń ṣe. kádìdé nàró ń ṣe. ìjà dìde nàró láàrin ìṣẹ́jú kan. gbólóhùn sallallahu alayhi wa sallam. gbólóhùn sallallahu alayhi wa sallam. nígbà méjìlá láwùí. nígbà méjìlá ti ń ṣe 12 láwùí. èmi máa ń sábà fi parí wáàsí. bàbá máa sábà máa fi parí wáàsí ni. bí wọn náà bá ti fẹ́ oore tó. bí wọn náà bá ti fẹ́ oore tó. bẹ́ẹ̀ ni ó ṣe wí tó. bẹ́ẹ̀ ni ó ṣe wí tó. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم 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 káfọlá nàbí daniel ní ìṣẹ́jú kan. káfọlá nàbí daniel láàrin ìṣẹ́jú kan. àrùmíyà. gbẹ̀ni tó ń náà dájọ́ tiẹ̀ náà sọ́nà ọlọ́mọṣàjọ́ jókòó ọlọ́jà sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún
Ulana Sultan Ruwais in Lamasa Visu. Àwa Ọlọ́ndàrí ọlọ́jọ́ bí. Àbáwọ̀ Ọlọ́ndàrí ọlọ́jọ́ bí. Mọ́sẹ̀lẹ̀ yìí láti mọ fún yín. Mọ́sẹ̀lẹ̀ yìí láti mọ fún yín o. Kẹ́ lò pẹ̀lú ẹ̀mí gígùn. Pẹ̀lú àlàáfíà ara. Pẹ̀lú àánú Ọlọ́run. Gbogbo ẹni tó ti ṣerú eléyìí nínú wa. Olúwa fàlùbáríkà sí. Àwa tá a ti ṣe tá à ń retí ọjọ́. Àwa náà tá à ń ju pósítà sókè Ọlọ́ndàkùn tá à ń retí ọjọ́. Ọlọ́njọ́ rọrùn fún wa. Àwọn èèyàn àti tún ń retí Ramadan. Àtún ti ń retí Ramadan báyìí. Kálukú ti ń pìpíà. Ọlọ́run ti wá sínú ẹni tí ó bá láyé. Olúwa fi wá sínú ẹni tí ó bá láyé. Tó yọ́nú sí. Tá a sọ pọ̀lọpọ̀ ọdún. Salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Salamu alaykum Ya habibi. wallahi Mustafa. Salamu alayka ya balali ya mahbub al-awliya. Salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Atayna bi khayril anami anta al-khayru Mustafa. Qadimuka faza sayyidil kawnayn imam al-awliya. Now. Ẹ dákun ẹ ní iye àwa eléríire tá a kú jókòó. Ìyàwó eléríire tá a sẹ́kù síjòkó yìí. Mo fi bàbá Sàlá ti bẹ̀ wá. Bàbá Sàlá ti bẹ̀ wá. Mo fi ṣé wa Adam bẹ̀ wá. Wọ́n fi ṣe Adam bẹ̀ wá. Mo fi bàbá wa àgbàlagbà jì bẹ̀ wá. Wọ́n fi bàbá wa àgbàlagbàjì bẹ̀ wá. Mo fi bàbá Kamali bẹ̀ wá. Wọ́n fi bàbá Kamali bẹ̀ wá. Mo fi bàbá wa Nlékéwú bẹ̀ wá. Bàbá wa àgbà nílé ké wọ́n fi bẹ̀ wá. Nǹkan méjì ni mo fẹ́ tọrọ. Nǹkan méjì ni bàbá fẹ́ tọrọ. Nǹkan àkọ́kọ́. Nǹkan àkọ́kọ́. Ẹ bá ń ṣe ìsáájà kan. Ìsáájà kan. Àfa wa ní Kútọ́nù. Àfa wa ní Kútọ́nù. Àfa wa Taqiyullah. Àfa wa Taqiyullah. La ilaha. La ilaha. Amirul Jaysh. Amirul Jaysh. Wọ́n ti tẹ owó tó ní ìtumọ̀ fún wa Wọ́n tẹ owó tó ní ìtumọ̀. Wọ́n tẹ sọ́dọ̀ tíya. Nísìn. Oore tó ní ìtumọ̀. Oore tó ní ìtumọ̀. Ọlọ́mọta bá ń ṣe fún yín. Ọlọ́run bá ṣe fún yín. Oore tó ní ìtumọ̀. Oore tó ní ìtumọ̀. Ọlọ́run bá ń ṣe fún yín. Olúwa ṣe fún yín. Ẹni àwọn ará Kútọ́nù. Àwọn ará Kútọ́nù. Wọ́n máa ń dà níyàn sówó. Wọ́n máa ń dà níyàn sówó níná ni. Àwọn kan náà bí wọ́n ti wá kí mi jò ní. Wọ́n ti wá kí bàbá náà níjó ní. Wọ́n wá lọ́rin. Wọ́n wá lọ́rin. Àwọn sọ fún àfáà tí wọ́n wá lọ́rin pé dákun mú àwọn lọ́dọ̀ tó tọ́. Wọ́n wà lọ́dọ̀ Sultan al-Waizin. Àwọn mẹ́rin ni wọ́n. Àwọn mẹ́rin ni wọ́n. Wọ́n wá ní sàdúrà fáwọn. Wọ́n ní kí bàbá ó ṣàdúrà fáwọn. Ẹni àkọ́kọ́. Ẹni àkọ́kọ́. Ó ní máa ṣe 100,000 fún yín. Máa ṣe 100,000 fún yín. Ẹni kejì náà ní ṣe 100,000. Ṣe 100,000. Ẹni kẹta náà ní ṣe 100,000. Ṣe 100,000. Ẹni kẹrin náà ní Ṣe 100,000. Ibi wá síta ti dé gan àpá 50,000. 25,000 lápá o. Tá a dé fáwọn. Ọlọ́run tó ní ẹ máa lè ná bẹ́ẹ̀. Ọlọ́run tó ní ẹ lè máa ná bẹ́ẹ̀. Má jẹ́ ó tán lọ́wọ́ yín. Má jẹ́ ó tán lọ́wọ́ yín o. Bọ́ba bá ń ṣe tájà yìí dáadáa. Bàbá ṣe tájà yìí dáadáa. Kò ní tán lọ́wọ́ wa Kò ní tán lọ́wọ́ tèmi pẹ̀lú rẹ̀ náà. Bismillahir rahmanir rahim. Iza ja'a nasrullahi wal fath. Wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Ní ìṣẹ́jú kan yòókù. Ìṣẹ́jú kan yòókù. Àfa kí ló kọ àfa náà? Ẹni àfa olókọ mi yìí. Àfọ olókọ bàbá Sohibul Bayan. Wọ́n ní gbólóhùn. Wọ́n ní gbólóhùn. Kò wù mí kí n wá jẹ́ pé nígbà tí wọ́n ti wá sọ̀rọ̀ la wá padà wá rọ̀rọ̀. Nígbà tí wọ́n ti wá ṣe wá sí la wá rọ̀lọ̀ sọmọ kò wọ àwọn àlùfáà bẹ́ẹ̀. Torí pé a rí eríire ṣe láàárọ̀. Ara àǹfààní múlẹ̀ ọlọ́rọ̀ tiwọn náà. Gbogbo iye wa tá a ti lọ yìí. Gbogbo iye wa tá a ti lọ. Ẹ mọ́sà bùn wa ní ìṣẹ́jú márùn-ún. Ẹ dákun ẹ bùn wa ní ìṣẹ́jú márùn-ún torí Ọlọ́run. Ká fi gbọ́ ọ̀rọ̀ wọn Ká fi gbọ́ ọ̀rọ̀ wọn torí ìtorí Ọlọ́run. Ọlọ́run. Ẹ dákun. سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته ومنتهى العلم ومبلغ الرضا راكم يا أبو وكشي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ni baba agba Sohibul Bayan إن ساك لبيت بيت مكرم ọ̀rọ̀ ní aṣọ tí máa wọ̀ إن ساك لبيت ọ̀rọ̀ dẹ̀ ní àyè tí máa jókòó sí. إن ساك لبيت بيت مكرم ọ̀rọ̀ fúnra ara rẹ̀ ní ilé tí máa lọ ó sì ní ilé tí máa kẹ̀yìn sí tí kì í lọ. إن ساك لبيت بيت مكرم baba agba Sohibul Bayan baba wa Sultan al-Waisi. وخاف الله بعلمي والتقى. oríire bá wù yẹn ṣe tó fẹ́ ṣe
òróǹro ni kó kí yín nínú ẹran. إن ساك البيت bàbá àgbà Sohibul Bayan Watibuyan ma. إن ساك البيت ògo ńlá kan ni bàbá Sohibul Bayan Watibuyan ma. إن ساك البيت بيت مكرم. níjó ní àwọn bàbá tó bí àwa jáde láyé àwa pè Mawlana Sheikh Al-Habib أحمد اللبيب. àgbáyé wọ́n wá ń gbọ́ orúkọ Sohibul Bayan ní òkè Ògùn àti ní gbogbo ohun tí ń jẹ́ Ìbàràpá lápapọ̀. إن ساك bàbá wa ń sọ níjọ́ náà wípé èyí tó jẹ́ kó rí báyìí ni pé àlùbáríkà tí ń bẹ lára bàbá wa Sultanul Waisin àlùbáríkà bí omi òkun tí wọ́n bù tí kì í gbẹ ni. إن ساك البيت بيت مكرم. bàbá wa anta kasibu ẹ̀dà gẹ́gẹ́ bí kòkò yanamu bí ìdá mukilate wáyà tẹ́kì. إن ساك البيت wọ́n ní wà ó kẹ́ra yakisọ́ni wà ó kẹ́ra manẹ́yà wà ó wà yakisọ́ni àjíà. bàbá àgbà Sohibul Bayan Watibuyan. إن ساك البيت بيت مكرم. èyí táwọn kan wí fún yín ni pé wọ́n máa sọ yẹn ló kọ tí ò ní rò. إن ساك البيت wọ́n á sì máa tara kíkì oró yẹn sọ yẹn lórúkọ mi nígbà tí ò tí ì jẹ rárá. إن ساك البيت ìpàdé yín lónìí àwa pẹ̀lú yín ó sì ń ju èpè bíi táwa náà dé àní takú síbẹ̀. إن ساك البيت بيت مكرم. bàbá Sohibul Bayan. وخاصه الله بعلمه والتقى. àfà wọ́n ní khalaqallahu lana husnayn. أكرمكم الله الكريم. linasma'u akthara mimma naqul. أكرمكم الله. kò sí ohun tọ́lá nítorí ẹ̀dá etí méjì fún wa. wa khalaqa lana lisanan wahidan linasma'u akthara mimma naqul. أكرمكم الله. wọ́n ní wọ́n fún wa ní àwọn kan níta nítorí pé ohun tí wọ́n fẹ́ ká gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ju tá a máa sọ lọ. إن ساك البيت níparí ládùúgbà sáwùtù. بيت مكرم. ẹjẹ́ àwìn fún bàbá wa kì í ṣe òpin ìpàdé lónìí. وخاصه الله بعلمه والتقى. bàbá Sohibul Bayan ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ pé kì í sọ̀rọ̀ pé níwájú àwọn àgbàlagbà akẹwà máàkì rẹ́gísítà níwájú yìí. ẹ má tètè kú. ìlànà fún ọ ni pé ẹ wúlò fún ọmọdé ẹ wúlò fún àgbà. ẹ wúlò fọmọdé ẹ wúlò fàgbà. Mubarak bàbá Sohibul Bayan bàbá Sultanul Waisin ní gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀ àti gbogbo tó jẹ́lẹ̀ Yorùbá. ẹ wúlò fún ọmọdé ẹ wúlò fún àgbà. ẹ